bí ẹ̀rọ yẹn ti pọ̀ jù pé mi ò bẹ̀rù rárá ní ètò rẹ̀. Justice for Timothy. Justice for Timothy. Justice for Timothy. Lórí Justice for Timothy láwa àti lórí kankan. Ẹ má jẹ́ oṣù ẹjọ́. Ẹ má jẹ́ ọ̀rẹ́. Ẹnìkan tó bá sí èméjì lọ́dọ̀ pa ẹjọ́. Timothy ti kú àti sí. Ẹ ti fáwọn ẹbí ẹ̀ lówó. A tún fẹ́ gba lọ́yà tó dá ogun wa. Ẹ ti try. Ẹ ti gbìyànjú. Ṣé a mọ̀ pé àwọn owó tẹ dá fún wa? Gbogbo gbìyànjú tẹ ṣe. Gbogbo support tẹ ṣe fún wa. Gbogbo ẹ̀ ló wúlò. Ó ṣe wá wúlò tó. Kò wúlò tó nǹkan ẹyọ kan. Nǹkan ẹyọ kan tó kù báyìí. Òun náà ló kéré jù, òun ló sì wúlò jù, ṣùgbọ́n òun ló máa ń ṣòro ṣe jù. Kí ni nǹkan náà? Owó tẹ dá wúlò, support tẹ̀ fún wa láti bẹ̀rẹ̀ wúlò, àdúrà tẹ̀ fún wa wúlò, gbogbo connections tẹ̀yìn náà fún wa ó wúlò. Ṣùgbọ́n nǹkan ẹyọ kan tó kù yẹn tó kéré yẹn, bọ̀ tó máa ń ṣòro ṣe yẹn, òun náà ni àṣeyọrí. Wọ́n ní àkínkálà ṣe tìpẹ́kù iṣẹ́. Àṣeyọrí tí a bá rí justice fún Timothy bá ṣe pọ̀ tó yìí, bá a ṣe kígbe tó yìí, bá a ṣe jọ ṣe gbìyànjú tó yìí, tẹ́ ẹ̀ bá stream bíi tiwa, tẹ́yìn ò ṣe show fáwa láti wò táwa ń ṣe show fẹ́ yìí, ṣe bẹ́yìn ń lo dátà àtẹ̀yìn láti wo show tẹ́lẹ̀ tó ń sẹ́gbẹ̀ sẹ́lòmí, ṣe bẹ́yìn ń ṣe àdúrà níbi táwa ò sí wípé kọ́lọ́run jẹ́ ká ṣàṣeyọrí kápá wọn má kà wá. Ṣé bí ẹ̀yin ṣàdúrà ní kọ̀kọ̀ àti ní gbangba lọ́sàn àti lóru torí pé ẹ̀yin ò fẹ́ fojú sunkún ọmọ tẹ́yin ló dẹ̀ ní fojú sunkún ọmọ. Ògúnná gbòǹgbò ìdílé yín kò ní kú dànù bí wọ́n ṣe pa Timothy dànù. Irú ilé ìtura Eaton Honor hotel tí Timothy sùn sí tó gbabẹ̀ dèrò ọ̀run ẹ̀ ní yabẹ̀ sùn láyé àtàwọn ọmọ yín àti tèmi náà. Àṣeyọrí yẹn, oh my God, òun ló paramount ju gbogbo tá a ti ṣe lọ. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ènìyàn ẹlẹ́ran ara tọ́lọ̀ ń dá wa, a máa ń retire láì jẹ́ pé a acquire nǹkan tá a admire. Àmọye àwọn tí ó máa ń ṣe ẹ̀ṣọ́ yìí nígbà tá a bẹ̀rẹ̀. Àmọye àwọn tí wọ́n sọ pé yes, we must get justice. Àmọye àwọn tí wọ́n ti ń sọ wípé okùn kan ní ìta fẹ́ gbà bẹ́ẹ̀ ni. Àmọye àwọn tí wọ́n ti ń rò ó pé ó ti sọ àwọn wàhálà yìí ti pọ̀ jù. A sì mọye àwọn èèyàn gidi, ẹ̀yin èèyàn gidi tẹ́ ẹ ti wò pé bó ṣe ń lọ nílẹ̀ yìí a kì í rí justice ní Nàìjíríà, tẹ́ ẹ fi wò pé a lè rí justice. And we goes to go. Tẹ́ ẹ fi wò pé a lè rí justice. Àmọye ẹ̀yin tẹ́ ẹ ti ń rí drama tí wọ́n ń ṣe tẹ́rù bẹ̀rẹ̀ sí ní báyìí, tẹ́rù pé kò ní work. Àmọye ẹ̀yin tẹ́ ẹ wà discouraged lọ́jọ́ tẹ́ ẹ rí Prado Jeep SUV tó wá gbé ẹni tá a fẹ̀sùn kàn kúrò nílé ẹjọ́. Àmọye ẹ̀yin tẹ́ ẹ wà discouraged nígbà tí wọ́n fẹ́ ṣe ẹjọ́ tó generate noise, tó generate voice, tó generate attraction the whole world. Nígbà tí wọ́n fẹ́ ṣe ẹjọ́ yẹn for the first time tó fẹ́ lọ court, tí wọ́n fẹ́ ṣe ẹjọ́ yẹn in silence tí wọ́n fẹ́ káwọn èèyàn kankan gbọ́. Àmọye yín tẹ́ wà discouraged nígbà tí wọ́n rí wa l'Abuja tí wọ́n wà surprised pé how do we make it to Abuja.
nígbà tí ẹni tá a fẹ̀sùn kàn tó rí ẹ̀gbọ́n ẹni tí wọ́n fẹ̀sùn kàn wípé òun lọ pa tó sì tún sọ fẹ́gbọ́n náà pé ẹ̀gbọ́n yẹn náà tún kú ni in the presence of Nigerian police tí wọ́n lè ṣe kankan fún. àmọ́ yẹn tẹ́ wà discouraged. àmọ́ yẹn tẹ́ rí the accused person. àmọ́ yẹn tẹ́ rí the prime suspect of this particular criminal matter. tẹ́ rí bó tó dírẹ́sì tó wọṣọ tó fi bàtà lé tó múra dẹ́dẹ́dẹ́ nígbà tó lòdì tó fi pen ṣàpáyà tó gẹ fìlà tí wọ́n dẹ̀ mú wọn wá kò sí nǹkan kan lọ́wọ́ wọn gbogbo àwọn fi nǹkan sí wọn lọ́wọ́ kò sí ìgbọ́gbọ́ àwọn fi nǹkan sí wọn lẹ́sẹ̀ tí wọ́n free to the extent pé fúnra wọn àwọn ni wọ́n tún nawọ́ sí ẹ̀gbẹ́ ẹni tí wọ́n fẹ̀sùn kàn wọ́n pa wọn ni wọ́n pa wípé ẹni ẹ̀ náà tó kú tọ́lọ́pàá sì ṣe nǹkan kan fún wọn. àmọ́ bẹ́ẹ̀ tí wà discouraged. àmọ́ bẹ́ẹ̀ tí wà discouraged nígbà tẹ́ gbọ́ wípé wọ́n yọ orúkọ prime suspect kúrò nínú the real charges kó lè bá àgbà bail kó wọ́n lè bá àmà lọlé. àmọ́ bẹ́ẹ̀ tí wà discouraged. àmọ́ bó ṣe dùn yín bẹ́ẹ̀ tí wà discouraged nígbà tẹ́ gbọ́ wípé wọ́n ti ṣe charges kan tẹ́ bí ọmọ tẹ́nìkan kan ò mọ̀. wọ́n gbé charges wọn àti lọ court instead wọ́n fi present original charges tí wọ́n láwọn ṣe amended charges ni wọ́n present in the court láì tí ìgbé charges yìí tán láwọn amend yẹn dé court rárá láì tí argue rẹ̀ just because they want to secure bail for the prime suspects. We know how discouraged you are. We know how discouraged you are because you are not sure of justice again because àwọn tó ṣe gbogbo eléyìí gbogbo evidences tálá ní ọwọ́ wọn ló wà. So how do we sure of those evidences? I'm a best you are discouraged. But thank God for your spirit. The spirit of never say die. Tell me something we should look for a son. And not just look for a son. Enikawa Baba, Mr. Femi Falana, son, Kawamano. Àwọn ọ̀nà wa lọ, wọ́n dẹ̀ gbà á tọwọ́ tẹsẹ̀. Ká tó rí wọn lẹ́tí ń dáwó. You people contributed more than 70 million naira within some days, less than a week. Less than a week, 70 million naira. More than 70 million naira. So what do we do? That your spirit of never say die. Please, don't relax, don't relent. Don't overlook this show. If you see this show, look at it once again. This is Gbade, the senior brother. Fún ẹni tá ń sọ pé wọ́n pa nípa àyà Timothy. Dẹ̀ ṣe máa rí Gbade. Dẹ̀ ṣe máa gbọ́ tó jáde lẹ́nu ẹ̀. Dẹ̀ ṣe máa gbọ́ feelings ẹ̀. Gbade tí ẹni tá a fẹ̀sùn kàn náà ká sí pé ó kú ni, ó kú dànù. Kó ló tó dá lóhùn. It takes the glory, the grace of Almighty God for us to still have Gbade láàrin wa by this time. Ẹ ti gbọ́ rí wípé wọ́n ti gbé mọ́tò lọ sí Èrúwà tí wọ́n fẹ́ jí Gbade gbé láàrin lálẹ́. Ṣùgbọ́n mo mọ̀ pé gbogbo yín ti wà worried. Lóòótọ́ ni nǹkan ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni ìjìjà. Ṣùgbọ́n Ọlọ́run ò pé ó fọwọ́ kún lógì wa. Elélùbọ́ nìkan ló fara gbá. Gbade is still alive. Gbade is now feeling fine. Gbade is now okay. We thank God. Anyway, a lè sọ pé stress ló pọ̀ tí tó ṣẹlẹ̀ fi ṣẹlẹ̀. Gbogbo èèyàn kan ló nígbàgbọ́ ní spiritual life. A lè sọ pé stress ló pọ̀. A lè sọ pé spiritual life náà ni. But by and large, length and breadth, long and short of the whole story is that we still have Mr. Olugbade Adegoke, immediate senior brother to Mr. Timothy
Olúwadámiláre Adégòkè. That was ìbò tí mo lè lò tó lè tóbi. Mo fẹ́ lo brutal, mo lè fẹ́ lo murder. Ẹ bá ń so papọ̀ lọ́dọ̀ yìí lóòtẹ́ẹ̀lì kan nílé Ifẹ̀ tó jẹ́ téèyàn kan tá a fura sí tó mọ onítọ̀hún tí ó sì tí ìyọjú di bá a ṣe ń sọ̀rọ̀ tó sì sá lọ. ẹ rí i pé ìdákọ nítorí pé ọ̀rọ̀ mi wà ní ẹjọ́ a sì lọ ilé ẹjọ́ Tuesday àní Monday Tuesday wọn ni tí mo sì sọ fún mi pé ọ̀nà ìfẹ́ láwàáyé o Monday ni Monday la lọ ọ̀nà ìfẹ́ láwàáyé o n tá àbábọ̀ àti mọ̀ o ṣùgbọ́n adájọ́ ní tọ̀ ẹjọ́ yìí èmi ò lè dẹ́lẹ̀ yìí o èmi ti dẹ́jọ́ yìí padà fún CJ o yóò wẹ̀ lómi tí ó fún gbọ́ ọba fẹ́ lómi ẹ̀ lọ́mọ yanjú ẹ̀ ìrànlẹ́ á kú tó adájọ́ ti dá ẹjọ́ mi padà sọ́dọ̀ DJ ẹjọ́ mẹ́fà fún DJ náà DJ ó fi máa kọ́ inú ọ̀dọ̀ CJ Chief Justice kọ́hún fún ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n bá sọ lórí ẹ̀ á tún máa gbọ́. This is Mr. Gbadé wọ́n bá sọ̀rọ̀ ẹ gbọ́ wọn ọkàn yóò balẹ̀ pé wọ́n wà òkè ṣùgbọ́n ṣe mọ́tàn yìí lẹ́yìn ọdún mẹ́ta ọdún mẹ́rin a rí justice gbà àtòrí justice gbà nílé ẹjọ́ àtòrí Yomi Hamzat ní o àti Gbadé ní o Adégòkè ẹ̀gbọ́n Timothy ní o tá a bá ń rìn a gbọ́dọ̀ máa wẹ̀yìn ni. These people can never forgive us. Even kan tí wọ́n mọ́lé, even kan pa wọ́n. There are people outside that are ready to do and undo. Àwọn ni wọ́n kọ nǹkan sórí Facebook tí wọ́n kọ oríṣiríṣi parí Yomi Hamzat. Wọ́n kọ rest in peace lọ́sẹ̀ tó lọ. Wọ́n tún kọ rest in peace in advance lọ́sẹ̀ yìí. Irú ẹni yẹn wọ́n ti ní plan tán fẹ́ ṣe nu Ọlọ́run sì nígbà fún wọn. Tá a bá parí gbogbo ẹ̀ tán àfi kí Mr. Gbadé ó farasin kó àfi kí Mr. Gbadé ó ṣe kíni kó farasin kó wọ́n tọ́jú yòókù ẹ lè pè wá ká máa ṣàlàyé ọgbọ́n tí àti ọ̀nà tẹ́ bá lè gba ràn wá lọ́wọ́ lórí ìyẹn lẹ́yìn ọ̀rẹ́ yìí ẹlẹ́mìí náà kọ́ Ọlọ́run ṣàánú àpapọ̀ ààrẹ náà láwà Mr. Gbadé ẹjẹ́ wọn mọ̀ yìí ọ̀rọ̀ tí Mr. Gbadé wá fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ fọ́tò tẹ́ rí bàbá tiwa Mr. Fẹ́mi Fálànà pẹ̀lú ẹ̀ńtẹ́ rí fọ́tò wọn ta ló tọ̀ náà wọ́n sáré fọ́tò àwọn àtẹnifẹ́ fọ́tò bàbá Fálànà àti Adédoyin tó pa Timothy. àánú tí wọ́n ló olópa ó pa ni. ok èmi lè sọ bẹ́ẹ̀ ẹni mi gbà. èmi lè sọ. ẹni gbà ẹni gbà kẹ́. orí platform mi ní ilé ẹjọ́ wà. ilé ọwọ́ àní ẹjọ́ òsínlẹ̀ ẹjọ́ òsínmọ́ta lè sọ. olópa gómìnà. ẹnu kéèsì yẹn ò sí ilé ẹjọ́ for now wọn àti àṣà ìpadà sí ilé ẹjọ́ náà àti kọ̀ntún l'Abuja ní ìgbà sọ̀sùn ni. wọ́n sì wọlé tí bẹ̀rẹ̀ kò sí wà ní ẹjọ́. ó wà ń ta báyà lè sọ ní tìǹbà báyìí ọba. tó bá ti wọlé ẹjọ́ padà láà lè sọ̀rọ̀. a máa sọ̀rọ̀ náà oníbàṣẹ máa sọ ni. oníbàṣẹ sọ ni. bá wọn ṣe rè. oníbàṣẹ sọ ni. Mr. Gbadé bàbá. àwọn èèyàn ní bàbá Fẹ́mi Fálànà àwọn àti Adédoyin wọ́n ní wọ́n ti jẹ gbákangbá wọ́n ti jàwó kàwó wọ́n ní kéèsì yóò ṣe kinní o ẹnìkan bá ní orí ọmọ ẹnìkan sì ti bú mi gan pé èmi ń dìfẹ́ǹdì wọn èmi ò ríran dáadáa ni èmi ọmọ tí ó ṣẹlẹ̀ ẹnìkan ní kílódé tá a gba human rights lawyer tá a lọ gba criminal lawyer pé wọ́n ṣàṣọ oríṣiríṣi pé àlérí justice mọ́ pẹ̀lú tá a rí ẹ o ẹ̀já èmi sì bọ́ta mo sọ àwọn ọ̀rọ̀ kan ẹ sọ pé ọmọ pa ẹ sọ ti yín náà fún ọmọ Nàìjíríà. bàbá kò yẹ kí n tún sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn náà because ẹ ti sọ ọ̀pọ̀lọpọ̀ lórí ẹ̀ láwọn kan náà mo kí gbogbo ọmọ Nàìjíríà yẹn tí ẹ wò wá fẹ́lẹ́ ń gbọ́ wa ẹ wà ní Nàìjíríà tẹ́lẹ̀ wà ní abroad náà so mo appreciate concern yín effort yín support yín so far so anyway on behalf of the family of Timothy Adegoke òun ni mo ṣe dúpẹ́ mo dẹ̀ ń dúpẹ́ ní ọwọ́ gbogbo yín ẹ ṣé gan lórí nǹkan tí ẹ bèrè yẹn bàbá lóòótọ́ bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn fọ́tò bàbá Fálànà àti Adédoyin wọ́n yà àwọn gbé jáde ṣẹ́gbọ̀n
ìyẹn ó surprise mi létí ni pé ká tó di pé àgbà bàbá Fálànà kéèsì láti wà láti November 6 láti ń fa ọ̀rọ̀ yìí pọ̀ ìjìbà tí a wà yìí ó tó di pé àgbà bàbá Fálànà kò sí picture yẹn níta bàtà wá gbà bàbá ni wọ́n wá gbé síta àwọn ìgbé síta nílé àwọn ọ̀tá dẹ̀ ni àwọn Adédoyin ló gbé síta ṣe mọ̀ ó àwọn kan surprise mi gba tí Adédoyin wà ní ọ̀dọ̀ àwọn ọlọ́pàá l'Àbújá ṣe mọ̀ ọ̀rọ̀ yẹn gbọ́dọ̀ máa ń gbìyànjú gan pé ṣó tún rà àti wá lóhun tó wá sùn bàbá Oríyọmí òun tó sùn alájọ Oríyọmí òun sí court anyway ọ̀dà kan family ẹ̀ ló ń ṣe yẹn pẹ̀lú lọ́yẹ̀ wọ́n ṣàmà jẹun so yẹn pé ọjọ́ lọ́yà Adédoyin ti gba iṣẹ́ kan gbẹ̀yìn ó dẹ̀ wá ilé ìjókòó ní máa dé mọ́ ni ó dẹ̀ sí àbò olówó kan sí olówó ẹ̀jẹ̀ ó máa dé mọ́ náà ni so it is well. Gbogbo ọ̀rọ̀ ti lọ lórí fọ́tò tí bàbá yà pẹ̀lú Adédoyin bàbá òde ìyá pẹ̀lú Adédoyin ẹ má ìgbìn ló bá yẹn ṣe mọ̀ pé àwọn criminal àwọn oníṣẹ́ ibi yẹn wọ́n máa ń wá miss láti bá àwọn èèyàn ya fọ́tò bàbá alájì náà gbogbo wọ́n dàbí wọn sí ṣókòtẹ́ ṣe you say something like that kó ṣẹlẹ̀ sẹ́yìn náà rí pé ẹ lọ síbi kan ẹnìkan bá yá fọ́tò ó wá fẹ́ lọ gbé síbi kan visualist Adédoyin ló ṣe ṣẹlẹ̀ exactly ṣẹ́bọ̀n adẹ̀ ti ṣẹ́ lórí ẹ ti fún wọn ló kọ́ tuntun mọ́nú visualist Adédoyin ni olùkọ́ tó ń pè ní visualist Adédoyin Ramon ló ṣẹ́bọ̀n àwọn Ramon Adédoyin family náà gbé fọ́tò yẹn jáde so àwọn gbé jáde láti fi distract attention àwọn èèyàn pé àbí bàbá ṣe mọ̀ nǹkan tí mo rí sọ̀rọ̀ yẹn fọ́tò yẹn ni pé wọ́n fẹ́ fi díjà láàrin àwọn family pẹ̀lú ẹ̀yìn pẹ̀lú bàbá sílẹ̀ ni láti pọ̀n tí mo rí bẹ̀yẹn wọ́n fẹ́ fi díjà sílẹ̀ wọ́n fẹ́ pé bàbá tí wọ́n bá bàbá máa wùpọ̀ àwọn bàbá yẹn máa pa àwọn ọmọ aráwọn lẹ́wọ̀n wọ́n fẹ́ fi díjà sílẹ̀ pé bàbá bá lè bínú pé ká sọ ọkàn tí ò da ká bá bàbá jà kí bàbá lè bínú dominate kí bàbá láwọn ò ṣe kéèsì yẹn mọ́ so nǹkan tí wọ́n ṣàlàyé láìsọ nìyẹn but thank God pé kéèyàn ya fọ́tò pẹ̀lú yìí. káwa bó ká lose interest lórí bàbá káwa mọ̀ ṣe balabala kí bẹ́ẹ̀tì ẹ̀rọ títí tí wọ́n fi gbé wọ bòmíì tí wọ́n fi dojú ọ̀rọ̀ rú. gbogbo plan nìyẹn lókùdẹ̀ rí bẹ́ẹ̀ with God we stand with Baba Falana we stand with Alhaji Oríyọmí Hamzat we stand with you guys outside there we stand. Gbọ́dọ̀ mo sọ ni pé pẹ̀lú Baba Falana pẹ̀lú Oríyọmí Hamzat pẹ̀lú ẹ̀yìn tí ẹ mú wa tẹ̀lé ń bí wa tẹ́ wa concern about this case mo mọ̀ pé ìdájọ́ òdodo which is justice ó máa prevail lágbára lọ́wọ́ Ọlọ́run ọba ẹ má jẹ́ kí fọ́tò yẹn àbí àwòrán yẹn kó káríro ẹ má jẹ́ kí yẹn bomi tútù alọ́kàn no retreat no surrender ni kò sí nǹkan tí ó máa ṣẹlẹ̀ Adédoyin ti mọ̀ pé àwọn àgbà máa sọ pé ẹni tó bá hègbín á ní òun hègbín ní ọwọ́ ẹ̀rọ ni ìgbín tí wọ́n lè mú ó mọ̀ pé ọwọ́ èlé lòun òun wà ó mọ̀ pé wọ́n á jù sí omi gbóná ni Adédoyin sí omi gbóná àti àwọn àgbà tí omi gbóná wọ́n á jù wọ́n sí ẹ bá fẹ́ omi gbóná ilé yìí kò lè yè so Adé máa padà ó máa kú náà ni àti àwọn ẹ̀mẹ̀ ẹ̀wẹ̀ ó ṣùọ̀ òun ló pa Timothy lẹ́ẹ̀kejì mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sí fún kọ̀ọ̀sán yín because àwọn ń pè mí gan mi ni wọ́n dárúkọ kọ́ ẹ̀ pọ̀ gan láti abroad láti Nàìjíríà ni o ìsàgbàdé wọn lè sí abúlẹ́wà padàrà yín bá ló ṣe jẹ́ ló ṣẹlẹ̀ kankan mo dúpẹ́ àwọn kan wà tẹ́lẹ̀ mi lè pí kọ́ tẹ́ pé wọ́n mẹ́sẹ̀jì náà ní iṣẹ́ mọ̀ mo dúpẹ́ pé Ọlọ́run ti ń gba gbogbo ó lè máa gbà jálẹ̀ náà ni kò ní rẹ̀ wá kò ní sú wa kò ní rẹ̀ náà kò ní sú ẹ̀yin náà fún àtìlẹ́yìn tẹ́ ń fún wa so I appreciate o so I don't know what to say mi mọ̀ mo fẹ́ sọ àbí mo fẹ́ sọ̀rọ̀ yẹn àṣà àdúpẹ́ ní orúkọ ìdílé pátápátá orúkọ Oríyọmí Hamzat àmú ọpẹ́ wa lè dúpẹ́ lọ́wọ́ yín lẹ́yìn kan tí bàbá sọ ní agbára Ọlọ́run ọba ìdájọ́ òdodo yẹn a máa gbà àbálẹ̀ gbà tán ṣẹ̀gbọ́n àwọn tó ń léèyàn because wọ́n ti go fara gan wọ́n ṣe ẹgbẹ́ àwọn ti fowó bẹ̀ mí tí mo gbowó so ó sì pàdé mi l'Àbújá ó ti ń pariwo mọ́ mi l'Àbújá wípé ọ̀tá mi máa kú ni lè sọ fún pé òun náà ọ̀tá mi náà ló máa kú so wọ́n lọ lé babaláwo wọ́n lọ lé aláwo wọ́n lọ lé aláfa ìkéwò lé ìkéwò gbogbo ẹ̀ náà lọ àṣẹ wọ́n dẹ̀ ń tú Ọlọ́run dẹ̀ jù wọ́n lọ lẹ̀ mọ̀ pé wọ́n ní rí wa mú ní ọlá Ọlọ́run ọlá àwọn tó nílé àti ọlá ẹ̀yin náà tí ẹ ń wò wá tẹ̀lé ń gbọ́ wa tẹ̀ ń gbàdúrà fún wa ṣe pé àdúrà tẹ̀lé ń gbà fún wa ó lẹ̀ ń gbà àwọn tó gbàdúrà fún àwọn ọba kékeré ni àdáhùn rẹ̀ nígbà so gbígbóná ló máa kọ́ dà wọ́n tútù ni ó máa kó dà wá so bó ṣe máa jẹ́ nìyẹn ṣe mọ̀ pé èèyàn tí ó bá ṣe dáradára ó wà ní Bíbélì náà
pé èrè mi ń bọ̀ kankan èrè mi ń bẹ pẹ̀lú mi láti san fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ ó wà nínú àlùkùránì náà bẹ̀rẹ̀ mi fẹ́ máa fáyà yẹn kó máa yẹ pé mo tún mọ kùránì ó wà ní ẹsẹ̀ fá náà bẹ̀rẹ̀ mi fẹ́ máa kí ẹsẹ̀ fá yẹn kó máa yẹ pé àbí abaláwo ni mí ni so Christian ni mí so mọ̀ pé lágbára ọlọ́run ọba ọlọ́run tó ń jà fún wa á máa jà fún wa lọ kò ní fi wá sílẹ̀ so mo kí mo lè dúpẹ́ o mo dúpẹ́ o ẹ lọ fọkàn balẹ̀ bá Fálànà wọ́n ti handle case wọ́n ti gbà lọ́wọ́ wọn ti ṣe lọ bàbá dẹ̀ ń ṣiṣẹ́ lórí ẹ̀ everyday ni bàbá ń pè wọ́n fún wa ní update very soon láìpẹ́ láì jìnnà bàbá wẹ́ẹ́ máa mùsà tó máa jẹ́ kẹ́ mọ̀ ọjọ́ tí court bá máa jẹ́ kò ní pẹ́ mọ́ ni wọ́n á sọ fún yín nígbà tí court bá máa jẹ́ nígbà tí máa ṣe bóyá ìfẹ́ ní o tàbí ṣùgbọ́n ní gbogbo ẹ̀ wọ́n á jẹ́ kí á mọ̀ nígbà tó wá tó àsìkò so àkíyè o àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ẹ má fi wá sílẹ̀ o àwọn Yorùbá tí ẹ̀jẹ̀ bá tán ní tí ìṣọ́láṣọ èdè tán lè kọ́ná nǹkan tí a fẹ́ ṣe justice ẹ má kó rẹ̀ wá kò lè nílẹ̀ wá o pàtó rẹ̀ tí rẹ̀ yẹn kò ní rẹ̀ mí náà pàtó rẹ̀ tí rẹ̀ bàbá alájọ onímọ̀ àmúṣà kò ní rẹ̀ yín náà ẹgbẹ́ ọlọ́run ọba kò ní rẹ̀ wá àdúrà yín ó wà very very important bí ẹ ṣe ń gbà fún wa ẹ máa kàn láti máa gbà fún wa ṣe gbọ́ mọ̀ pé ní agbára ọlọ́run ọba dídùn ní ọ̀sán máa so justice tí à ń retí tí à ń expect a máa gbà ní agbára ọlọ́run ọba a máa gbà ara mi ti yá ọkọ̀ òṣè mímọ́ òkúta kí sàárẹ̀ mo ti dòkúta mi ní sàárẹ̀ wọn lórúkọ Jésù so mi ní sàárẹ̀ o òkúta kí sàárẹ̀ mi ní sàárẹ̀ wọn àwọn ìgbà ìlúṣìṣàn náà bàbá ti sọ so ìgbà tó bá ti máa jẹ́ a máa sọ lórí fóònù àtàwọn èèyàn wa torí pé bó ṣe ká náà sá lọ sí oko kan ní Ifẹ̀ náà ní tàbí ibì kan ní àṣà lọ wọ́n tún sá lọ fẹ́ ẹ̀kọ́ sí má sí ìlú wà tí n bá sá pẹ̀lú àìmọ́ sára lọ sí village kan nífẹ̀ẹ́ wọ́n lè máa mọ̀ pé bẹ́ẹ̀ mo wà ọlọ́run àpò àmọ́ ṣe. pé ọba tó ṣe ròyìn á kúrò Nàìjíríà àwọn èèyàn rẹ̀ ti ń bá mi sọ ti pẹ́ tí wọ́n ti sọ pé ẹ kúrò Nàìjíríà àtẹ̀yìn ni àtàwọn ọmọ olóògbé ni àtìyàwó ni tí ó bá ti tó àkókò àwọn èèyàn tí ó ṣe ìrànlọ́wọ́ fún àwọn náà ti ń gbọ́ báyìí. gbogbo ẹ̀ náà kan máa sọ lórí afẹ́fẹ́ àwọn ọ̀tá náà ń wò wá. àwọn ọ̀tá náà ń wò wá wọ́n pọ̀ bàjẹ́. àwọn yàpá ojú wọn á fọ́ tó wọn bá lè tó wọn bá ṣọ́ra ojú wọn á fọ́ wàláì ojú wọn á fọ́. gẹ́gẹ́ bí tí a sọ information pọ̀ nílẹ̀jù ìta lè sọ nínú ìlànà criminal reporting èèyàn máa ń report láti expose àwọn ibi tí criminal bá fẹ́ sá sí tí ọwọ́ bá ti bá criminal tí justice yẹn tí èèyàn bá fẹ́ gate èèyàn máa ń report láti expose àwọn ibi tí wọ́n bá fẹ́ sá sí kí justice ó má bàa wà done kí èèyàn má bàa get justice. So in criminal reporting èèyàn lè report nǹkan tó ṣẹlẹ̀ ní court pé àwọn èèyàn sọ báyìí o adájọ́ sọ báyìí o stand adájọ́ ni o èèyàn ò ní right láti gbé any report àbí any analysis against tí adájọ́ sọ èèyàn lè sọ pé tí adájọ́ sọ ni. In criminal reporting tí ẹni tí wọ́n mú as accused person tó bá wà ní police custody you have all rights to say anything that you want to say. There is no law that says you must not talk on matters tó wà níwájú ọlọ́pàá until tí matter yẹn bá wà established in the court of law tán bá ti gbé débẹ̀ gba ènìyàn ní right láti sọ láti analyse láti sọ kankan mọ́ tó yẹ pé èèyàn kàn máa report tó ṣẹlẹ̀ ní court ni. You don't need to go to school and study criminology before you can know how to report criminal matter. But you need some guidance, some training to know how to report criminal matter. All this must be known by someone who studied journalism, mass communication, communication and language art in the university or colleges. So for that reason, we know what we're supposed to say and what not to be saying when the matter is still in the court and when the matter is on like this. Matter yìí ti wà ní court tá a gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ ní táìmù kan nígbà tí wọ́n gbé wọ Abuja High Court
lọ́jọ́ tí wọ́n struck out matter yìí from Abuja High Court látún ti ní right láti máa sọ̀rọ̀ lórí matter yìí lọ. ọ̀pọ̀lọpọ̀ tẹ́yìn èèyàn sọ àmọ́ nípa ẹ̀ lóòótọ́ wípé bí Fẹ́mi Fálànà ṣe jẹ́ SAN tó yẹ tó lè jà fún case tó lè argue case yẹn under the Constitution of Federal Republic of Nigeria that has to do with judiciary. Fẹ́mi Fálànà is a private lawyer tí kò ní right kankan láti dá sí ẹjọ́ nítorí pé ìjọba ló pe àwọn tá à ń bá fa ọ̀rọ̀ lẹ́jọ́. So a prosecutor from Ministry of Justice, a lawyer from Ministry of Justice tó ń ṣiṣẹ́ fún ìjọba, òun ni yóò wá establish a case ní court tí ó dẹ̀ máa ṣe case yẹn lọ. Ìgbà tí private lawyer tó ní àǹfààní láti dá sí ni pé wọ́n pe kinní kan ní fiat, àwọn lawyer mọ̀ bọ́n ṣe máa ń ṣe pẹ̀lú ìjọba tí wọ́n fi gbà á. Tí wọ́n bá fi gbà á, ìyẹn ló máa fún private lawyer láǹfààní láti take part nínú case tó ń lọ. Àwọn tí wọ́n mọ̀ wípé through prosecutor ni àwọn fi fẹ́ fọgbọ́n yọ prime suspect tí wá dànù l'Abuja, àwọn náà ni wọ́n mọ̀ wípé ẹni tá a gbà yìí tó jẹ́ private lawyer yìí ó mọ gbogbo rudiment tó ní ṣe pẹ̀lú òfin, ó dẹ̀ mọ nǹkan tó máa ṣe tó máa tẹ̀lé láti rí ìdájọ́ òdodo gbà. So they are afraid, ẹ̀rù ń bà wọ́n wípé kò sí tí ẹni bá fi ṣe fìyà àtẹ tíjọba approve pé kó wá ti ẹjọ́ yìí, àwọn ò lè níwé àwọn àfi kí ìdájọ́ òdodo kó wáyé, àwọn ò dẹ̀ fẹ́ ìdájọ́ òdodo. Àwọn ìwé kan sì ti ń kàn wọ́n, àwọn náà ti ń rí wípé ẹjọ́ ilé yìí ò ṣe é dàrú bí táwọn wà yìí o pẹ̀lú àwọn tó ti involve o. Náà fi wá wò pé kí làwọn lè ṣe, káwọn lo divide and rule. Divide and rule, bàbá Mr. Fẹ́mi Fálànà SAN tá a lá gbójúlé tó fẹ́ bá a ṣiṣẹ́, káwọn dàrí àwa àti ẹ̀rù fúnra wa ká sọ pé a party vote of no confidence in him, ànígbàgbọ́ nú ẹ̀ mọ́. Kí àwọn èèyàn wa lórí social media kán bẹ̀rẹ̀ sí ní máa sọ ọ̀rọ̀ oríṣiríṣi sí Fẹ́mi Fálànà, kán condemn wọn even before the time, so that wọn nìkan máa expect kankan from him mọ́. They want to kill the sympathy that has been helping this matter from beginning. Ṣùgbọ́n bá a ṣe gbọ́n lé ọkọ la gbọ́n lé àlè, torí pé ọgbọ́n tí wọ́n ń dá ti yé wa kí wọ́n tó bẹ̀rẹ̀ rárá, kò jẹ́ ká ní problem, ó jẹ́ ká múra lẹ́dẹ̀ wọn, ó jẹ́ ká get prepared. Fún díẹ̀ yìí ẹ ti gbọ́rọ̀ lẹ́nu Oríyọmí Hamzat ṣáájú èmi, ẹ ti gbọ́rọ̀ lẹ́nu Mr. Gbadé Adegoke ẹ̀gbọ́n Timothy gangan, representing the family. A fi àsìkò yìí sọ fún yín pé gbogbo àwa tá a fẹ́ justice fún Timothy a sì ní confidence nínú Mr. Fẹ́mi Fálànà SAN tó bá wa ṣe ẹjọ́ yìí. A sì mọ̀ wípé àṣe ìtálákànṣepọ̀ ilẹ̀ máa ṣe ẹ̀ ní ṣíṣe láti mú ọ̀rọ̀ ìkáṣó lẹ́nu. Àwọn lọ́yà tí ń bá wa ṣe é bọ̀ tẹ́lẹ̀ náà a lè dànù o, a sọ pé kò dáa mọ́ o, a fẹ́ kí a lè dànù, a sọ pé òwúlò, a sọ pé òmọ́ sí àbáyàn kankan jà, a fẹ́ kí wọ́n fà mọ́ra, a fẹ́ kó náà súnmọ́ wọn kan jọ ṣiṣẹ́, nítorí pé a lè accuse ẹ̀ for anything tọ́rọ̀ bá ká wa lára tá a kàn sọ̀rọ̀ lókun torí pé a ká nǹkan kan mọ́ lọ́wọ́, a sì ráburú kankan tó ṣe ṣáájú àkókò yìí. Fún di eléyìí a fi àsìkò rírọ̀ yìí, ẹ má jẹ́ sú yín o, ẹ má jẹ́ rẹ̀ yín o. Wọ́n lẹ́lẹ́gìrì èèyàn ti lógún, àjàgbá yìí ní tààrà, àjàgbá yìí ní tẹkùn, àjàgbá yìí lájà o. Ẹ ṣé àdúpẹ́ o. Oríyọmí Hamzat lórúkọ tèmi. Orúkọ yín? Orúkọ mi ni Adegoke Olùbàdé Adébóyè, brother to Timothy Adegoke that was killed by Adedoyin. Abẹ́ náà ni wọ́n ló pa. That was killed in his hotel. That was killed by Adedoyin and his team. In his hotel. I'm going to go there. Wonderful.